kòkòrò tó o bá dín kòkòrò pọ́n ẹ̀kọ́ tó o bá pọ́n ẹ̀kọ́ tata tó o bá tata tẹ̀fọ́ gbogbo àwọn nǹkan tó ń gbà yín sọ tó ń dùn mọ́ tó ń bí yín nú yẹn ṣó nǹkan ni àwọn ìyá bàbá wa àtàwọn bàbá wa fi gbé wa ni ìyá bàbá tèmi ìyá aláró la mọ̀ sí. ok tí wọn bá ní kí wọn lọ ṣàrò ń sìn ṣé ìyẹn mí pé bó ṣe ń ṣe nígbà yẹn ni kémi wá lọ ṣe ni ṣèbí tó máa ń tẹ̀yàn kó máa ta mí lólobó pé ó Ṣẹ́gun òde lọ ṣàrò ṣèbódà èmi náà ti lọ sí skul ṣèbódà kù sí mi lọ́wọ́ láti tún àwọn pé ok aró tó ti ẹ̀ ń sọ yẹn o báwo làwa tún lè ṣe o àbí ẹ̀ rí àwọn ìyá alámàlà ni káyìn lówó táwọn alámàlà tẹ bá débi tí ẹni tó lọ ń gbà fún níbi tó ti ń ta oúnjẹ olóúnjẹ kánrò màlà kan jẹ kán ṣe kán mọ̀ kán ta ráìsì nígbẹnu gbá ẹ̀ tẹ bá rí ibi tí Ọlọ́run bá gbà fún ẹni tó múṣẹ́ lọ́kùnkúndùn sọ̀rọ̀ á gbé ẹ tó sọ bá kọ́kọ́ jókòó ìwọ jẹun tiẹ̀ wọ́n ní èlò ni pé o kí èèyàn lọ bí irú èmi tó mi ò lè má kọ́wọ́ rìn á ní kíní kankan aṣọ 30,000 ṣe bá káyé èèyàn tó jẹun nígbà tí èmi nìkan kọ́ dẹ̀ mo jẹ èmi kan máa ń sáré wò ó gbà mí àwọn pípì bí èlò náà máa pa lójúmọ́ náà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ojú alámàlà náà lẹ máa fi wò wọ́n ẹ̀ẹ́dẹ̀ lówó wọn lọ́wọ́ wọ́n bá sọ fún ẹ̀sìn ìmọ̀ ọmọ ìyá alámàlà wọ́n á sọ fún ẹ pé wọn náà dẹ̀ lè tó ń jẹun kí wọ́n á nítorí wọ́n ní kí n ta oúnjẹ yẹn wọ́n ti bí mi nú kí ni Mr Biggs ṣé gbòógì náà ń ta ṣe bó ń jẹ náà ń ta bẹ́ẹ̀ èèyàn dín chicken fún yín ó ń jí chips sí ṣe bó ń jẹ náà ló ń tà kí ni Kentucky kí ni McDonald's àwa lówó ni ṣé mọ bí tí McDonald's lówó dé ní gbogbo àgbáyé lórí pé ó ń dín búrẹ́dì jẹ kò dín tó ìtawà ń dín lákàrà oúnjẹ tó ń tà yẹn kò dùn lákàrà mo lọ sí Brazil ọdún kan àwọn ará abẹ kan tún bá mi jiyàn pé mo ní àkàrà ilé wọn ní ẹ ó ti o àkàrà jẹ èmi dàrú kékin correct wọn pé àkàrà ni ó ń pè ó ní ó ti o àkàrà jẹ mo ní àbọ̀wẹ́ sọ pé jẹ àkàrà ó ní ó ti sẹ́ẹ̀ ó lórúkọ nǹkan tá à ń jẹ yẹn gangan pé orúkọ ẹ̀ gangan ni àkàrà jẹ bá jókòó pé báwo ló ṣe jẹ ó ní ṣe bí àwa ti wà àwa wà ń lé àwọn òyìnbó ti tọwọ́ bọ àwa lórí àti ju jẹ tó wà nù àti jù nù ṣàkàrà ni táwa ń jẹ yẹn mọ́rọ́dà níṣó ń bẹ̀ ọ́ bí wọ́n ti ń jàkàrà òun kiri o ọlọ́jọ́ bójú wo Nàìjíríà kò ṣe dáadáa pẹ̀lú àgàgà lẹ́kàrọ̀ òjìrè ìgbà tó ń dín àkàrà ni o ìgbà tó ń dín tó ń là tó ń bẹ̀rẹ̀ sí kó edé sí tó ń pẹja yọyọ sí tó ń ṣe sí wọ́n gbélé lọ nìkan tó ń pè tí wọ́n ti ń jẹ́rìí gangan pé àwa òyìnbó ti bàjẹ́ lọ́dọ̀ wa mo ní àkàrà jẹ ló ń jẹ́ lóòótọ́ sọkọ tí mo try láti sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tó lórí bá sọ kọ́ ni kẹjẹ́ kó máa ta yín létí ìmí ìwà tó lórí máa sọ láti inú bó ṣe ń dùn òun gan nínú ara ló fi sọ a ní ẹ̀bùn ìgbọ́rọ̀kalẹ̀ jura wa lọ tẹ́mi àti ẹ̀kọ́ bá lọ sí lọ́bọ̀ lọ́nà yẹn kárẹ́ ká láfẹ́ lọ ẹjọ́ ara wa sùn tẹ ọ̀rọ̀ náà dáṣáká lẹ́nu mi kí n sọ tèmi wọn nítorí ẹ̀ sọ pé káká ló lò tiẹ̀ náà má sọ tiẹ̀ bó bá ṣe mọ̀ ọ́ sọ náà wọ́n máa ní sùúrù fún láti gbọ́ ni ẹ lè máa jẹ́ kí gbogbo nǹkan tó lórí yín bá ń sọ gbogbo ẹ̀ ló máa bí inú ìpà ó ní ká lọ jẹ kúlíkúlí ṣé wọ́n mọ etí kúlíkúlí ń tà nílùú òyìnbó ibi tí mò ń lọ ń bẹ̀ ọ̀rọ̀ PDP ló béèrè ẹgbẹ́ wa sì dá nísàlẹ̀ torí Ọlọ́run bò wá láṣìírí a change orúkọ ẹgbẹ́ yẹn. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́ Owutu ni ẹ máa wò.
subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.